àgbẹ́kẹ̀lé wa ní ilẹ̀ Yorùbá gan-an. Àwọn wo la lè sọ wípé a ní lálàfẹ̀yìntì nílẹ̀ Yorùbá? Àwọn wo la lè sọ wípé a ní láṣojú ológun wa ní ilẹ̀ kóòtù òjìrè? Kí ni iṣẹ́ àwọn balógun wa náà? Àwọn tí wọ́n jẹ́ balógun láàfin ọ̀dọ̀ àwọn kábíyèsí wa káàkiri. Àbí ó ṣeéṣe kí kábíyèsí kan wà kó má ní balógun? Tó bá jẹ́ Parakoyi, tó bá jẹ́ Aṣípa, tó bá jẹ́ Olúwo, tó bá jẹ́ Ọ̀tún, tó bá jẹ́ Òsì, dandan ló gbọ́dọ̀ jẹ́ balógun. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Ó wá dùn mí wípé a ò ní balógun ọ̀ríjínà mọ́ nílẹ̀ Yorùbá. Ó mà ṣe o. Àwọn èèyàn sọ pé kí ni òkodoro ọ̀rọ̀ tún gbédélé ni? A ò ní balógun ọ̀ríjínà mọ́ nílẹ̀ Yorùbá. Ceremonia balógun òun ló dẹ̀ ń jẹ́ o. Torí pé kí ni nǹkan tọ́wọ́ balógun kí ló wá balẹ̀ lórí gangan? Nígbà tọ́wọ́ kidnapper àwọn báńdíìtì tọ́wọ́ ilẹ̀ bàbá wa tó ń ṣe wá báṣu tí wọ́n ń tẹ̀ wá lórí, tí wọ́n ń bẹ́ wá lọ́rùn, tí wọ́n ń pa wá, tí wọ́n ń gé wá kékèké. Ẹ̀yin ọba ṣé ẹ rójú ayé abẹ́ rí báyìí? Ibi olè ojú olè owó tó máa sún yín délẹ̀ Yorùbá tí ẹ̀ ní ìròyìn pé oyè ta fẹ́ fún lágbájá yìí ìjẹ́ ṣó tọ́ sí i láti jẹ, ṣó kàtó, ṣó ka, ṣó ṣó, ìjẹ́ tóun ló tọ́ sí, ṣó ní nǹkan tí oyè yìí tí a lè sọ wípé balógun ṣó ní oògùn lọ́wọ́ tá a lè sọ wípé ó lè bá lórí ogun. Ìjẹ́ tí ogun bá dé ṣé ní ilé fàyàrán ogun? Ìjẹ́ tí wàhálà bá dé ṣé ní ilé síwájú wàhálà? Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Pàṣọ ní olówó ò ní fẹ́ ṣe kí ni Pàṣọ? Èèyàn tó lówó ò ní fẹ́ kú, babaláyé ò ní fẹ́ lọ. Ṣẹ́ni tó ti lọ ṣiṣẹ́ nílùú òyìnbó, tó ti máa dùn owó, tó ti máa dùn ayé, tó mú adùn obìnrin tó rẹwà dáadáa, obìnrin tó tu ọmú rọ̀rọ̀, tó ṣe gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀, tí díẹ̀ tó ń ṣe gbùdùgbùdù, tẹ́lẹ̀ fi jẹ balógun. Ṣé irú yẹn lẹ máa sọ pé kó wà láfẹ̀ẹ́sì ogun? Kò ní pé ìwé àbí kò ní pé ìlásíwí. Ibi tọrọ owó máa bá wa dé ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ẹ̀yin lọ́balọ́ba ẹ̀fẹ́ ni tó tọ́ jẹ balógun mọ́. Àwọn olówó dọ́là lẹ fi jẹ balógun, àwọn olówó páàsì lẹ fi jẹ balógun. Ogun wa dé báyìí sílẹ̀ Yorùbá, ta ló fẹ́ balẹ̀ o? Ta ló fẹ́ fèsì ogun? Ṣé kì í sí ẹ̀tọ́ àwọn balógun ni láti kojú ogun? Máa wo fíìmù Yorùbá náà tó máa ní pé balógun ó yá mo ṣígun fún ẹ, ọba ló máa pàṣẹ pé mo ṣígun fún ẹ. Ẹ̀yin ọba ta lẹ fẹ́ sọ fún pé ẹ ṣígun fún báyìí? Ṣé balógun tí ò mọ̀ bọ́yìn, balógun tí ò ní oògùn ayẹta, mèlè tàṣí ó máa ní oògùn àrìyà, ṣóhun lẹ fẹ́ ní kó wà láfẹ̀ẹ́sì ogun àwọn báńdíìtì, àwọn kidnapper? Ṣóògùn gidi tó sì wà? Ìjẹ́ ṣóògùn gidi tó bá sì wà tí wọ́n mú jáde fún wa? Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Kubase Master bracket òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí TikTok òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa òkodoro ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì má gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá wa like, ẹ bá wa comment, kẹ́sì bá wa share fọ́nrán wa yìí. Ojú tẹ́ fún wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin ọmọ kóòtù òjìrè, ìbéèrè àti àkíyèsí òun la fẹ́ pè wá sí lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá yìí, tàbí ká sọ wípé ohun tó ṣẹlẹ̀ kọjá ní ìpínlẹ̀ Ọ̀yọ́
ní agbègbè kan tí wọ́n ń pè ní Ògbómọ̀ṣọ́ o ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ ibi tí ọba Gandhi Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta di Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land tí wọ́n jẹ́ olórí ọba fún ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Kí ni àkíyèsí kí ni ohun tí a fẹ́ pè wá sí? Òun ni mo ṣe sọ wípé kí ni àgbẹ́kẹ̀lé wa ní ilẹ̀ Yorùbá gan-an? Àwọn wo la lè sọ wípé a ní lálàfẹ̀yìntì nílẹ̀ Yorùbá? Àwọn wo la lè sọ wípé a ní láṣojú ológun wa ní ilẹ̀ kóòtù òjìire? Mo wò títí mo rẹ́rìn-ín ẹ̀rín pa mí mo ní wọ́n múra láti pa ilẹ̀ Yorùbá run lélẹ́yìí. Àwọn kan tí wọ́n kò ní làákàyè wọ́n wá ń sọ wípé àwọn tí wọ́n lọ sílùú òyìnbó wọn ò wá sílé kí wọ́n wá dá iléeṣẹ́ lẹ̀ sílẹ̀ bàbá wọn sílẹ̀ Yorùbá sílẹ̀ kóòtù òjìire. Mo wá fi àkọ́kọ́ yìí sọ fún wa wípé àwọn tí wọ́n wà nílùú òyìnbó tí wọ́n wá sí ìlú wa ìyẹn ilẹ̀ bàbá wọn ilẹ̀ kóòtù òjìire ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ wá dá iléeṣẹ́ lẹ̀ ṣé ẹ ti gbàgbé wípé àwọn báńdíìtì àwọn kidnapper òun ló pa wọ́n? Ẹlẹ́ẹ̀kejì àkíyèsí ohun tí mo wá pè wá sí lónìí ni wípé kí ni iṣẹ́ àwọn balógun wa náà? Àwọn tí wọ́n jẹ́ balógun láàfin ọ̀dọ̀ àwọn kábíyèsí wa káàkiri àbí ó ṣeéṣe kí kábíyèsí kan wà kó má ní balógun? Tó bá jẹ́ Parakoyi, tó bá jẹ́ Aṣípa, tó bá jẹ́ Olúwo, tó bá jẹ́ Ọ̀tún, tó bá jẹ́ Òsì, dandan ló gbọ́dọ̀ jẹ́ balógun. Ta ni ẹni tó tọ́ sí láti jẹ́ balógun? Ta lẹni tó tọ́? Ta lẹni tó yẹ láti foyè balógun dálọ́lá? Ìjẹ́ ṣé àwọn tó ń wá láti ìlú òyìnbó tí wọ́n lóògùn tó jẹ́ pé owó lásán ni wọ́n ní, wọ́n fẹ́ joyè ilẹ̀ bàbá wọn, wọ́n fẹ́ joyè ìlú wọn, wọ́n gbówó wá fún kábíyèsí, ṣé irú wọn ló tọ́ sí láti máa fi jẹ balógun? Àgbọ̀wọ̀n tí wọ́n kántò àwọn tí wọ́n kábẹ́bù fórí oyè yẹn láti ṣe balógun. Ó wá dùn mí wípé a ò ní balógun ọ̀ríjínà mọ́ nílẹ̀ Yorùbá. Ó mà ṣe o. Àwọn èèyàn sọ pé kí ni òkodoro ọ̀rọ̀ tó gbédélé ni? A ò ní balógun ọ̀ríjínà mọ́ nílẹ̀ Yorùbá. Ceremonia balógun òun ló dẹ̀ ń jẹ́ o. Torí pé kí ni nǹkan tọ́wọ́ balógun kí ló wá balẹ̀ lórí gangan? Nígbà tọ́wọ́ kidnapper àwọn báńdíìtì tọ́wọ́ ilẹ̀ bàbá wa tó ń ṣe wá báṣu tí wọ́n ń tẹ̀ wá lórí tí wọ́n ń bẹ́ wá lọ́rùn tí wọ́n ń pa wá tí wọ́n ń gé wá kékèké. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube.